Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé, gbogbo wa pátápátá ní tilé toko, ayọ̀ àti ìdùnnú. Òun la máa fi ṣọdún tuntun yìí o, lágbára Elédùmarè. Update ni mo ní kí n tún sáré wá fún yín ní bó ṣe ń lọ ní kíákíá. Ẹ̀yin èèyàn mi, Dapọ Abiodun ó ti jáde o. Ó ti fohùn ránṣẹ́ sí Justice Adetoun, ìyẹn àkọ́bí Tinubu gẹ́gẹ́ bó ṣe ń pera ẹ̀. Táwọn èèyàn náà ẹ̀dọ̀ sọ pé ọmọ Tinubu ni. Ẹ̀yin ènìyàn mi, ṣe rántí pé lẹ́nu bíi àná sí jẹ́ta, ìyá yìí bínú látàrí Anthony Joshua tó ní accident tí àwọn méjì kú, tí ìyá yìí bínú pé ìdọ̀tí ńlá ló jẹ́ fún ilẹ̀ Nàìjíríà. Kí ni Dapọ Abiodun kí ló ń wò? Ṣé mọ̀ pé òun náà ló tú àṣírí fún gbogbo àgbáyé tó jẹ́ ká mọ̀ pé owó ìlú Dapọ Abiodun fi ń fẹ́yàwó kiri ni, tó fi ń fún àwọn èèyàn lóyún káàkiri ni. Gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ọmọ Tinubu tún sọ wípé bàbá òun pé ó tún parọ́ fún bàbá òun pé òun wà lé. Ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ìwádìí, wọ́n rí pé pàtí ni aláwẹ̀ wa lọ ní Ghana níbi tó ti lọ náwó ìlú. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni ọmọ Tinubu yìí tú. Fídíò yìí ń bẹ lórí orí YouTube wa. So gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí Dapọ Abiodun rí o, wọ́n gbé lọ bá òun náà wá wò pé àsìkò tó o láti sọ gbogbo kinní wọ̀nyí di woro sí woro. Òun máa pe òun ṣetán báyìí láti pe Justice Adetoun ọmọ Tinubu láti pè lẹ́jọ́. Ẹ̀yin èèyàn mi, ṣé kìí ṣe bí ṣé kò máa jọ bí èpè bí ẹ̀gún? Àwa náà mọ̀ pé orí àwa mẹ̀kúnnù ó máa padà fìyà jẹ wọ́n lágbára Elédùà. Ibi tí mo ti gbé sọ̀rọ̀, tẹ́ bá rántí fídíò kan níbi tí Tinubu ti ń nawọ́ sẹ́yìn pé Dapọ Abiodun tó eléyìí tó wà lẹ́yìn òun yìí, ìwà àti ìdìbò àti ìyanisípò rẹ̀ kò kójú òṣùwọ̀n láti di gọ́vnà Ogun State. Ṣùgbọ́n òun yìí lòun fi síbẹ̀ láti di gómìnà ńbẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí, bàbá yìí lòun ṣetán láti gbé ọmọ ẹ̀ relé ẹjọ́. Ó ní látàrí pé ó sọ̀rọ̀ sí ìyá òun. Dapọ Abiodun ní gbogbo ọ̀rọ̀ tó ti sọ kò dùn o. Ṣùgbọ́n ìyá òun kẹ máa wo ṣé ọpọlọ ṣé ká sọ pé ọpọlọ ẹ̀ ò pé ni àbí kí ni ká ti pè é. Ó ní gbogbo ọ̀rọ̀ tó sọ yìí òun kò kan òun o. Ṣùgbọ́n ìyá òun tó sọ̀rọ̀ sí yẹn ló dùn òun jù. Owó ìlú tó yẹ kó fi kọ́ hospital, wọ́n ní general hospital, state hospital Ogun State, ó dàbí hospital tí wọ́n ti ń gba abẹ́rẹ́ fẹ́wúrẹ́, gba abẹ́rẹ́ fẹ́lẹ́dẹ̀, tí mo dẹ̀ pé irú yẹn nílùú òyìnbó tó dáa jù yẹn lọ. Ó tún dáa ju hospital, state hospital àwọn lọ ní Ogun State. Dapọ Abiodun ò rí yẹn bínú sí o. Owó ìlú tí arábìnrin sọ pé ó kó lọ Ghana tó fi ń fúnyàn lóyún kiri, Dapọ Abiodun ò rí yẹn sọ o. Owó tó yẹ kó fi ra ambulance tó lè máa fi rescue àwọn ọmọ nílùú tí wàhálà irú eléyìí tó dé bá Anthony Joshua yẹn tó bá dé bá wọn, Dapọ Abiodun tó ló fi ra mọ́tò jọ tó fẹ́ pín fún gbogbo àwọn local government chairman ẹ̀ tí ò dẹ̀ rí ambulance ẹyọ kan rà. Dapọ Abiodun ò sọ lórí ìyẹn o. Ó ní ìyá òun ọmọ Tinubu ló sọ ọ̀rọ̀ yìí o. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò yìí. Ètẹ́yìn náà bá rí nínú fídíò yìí, ẹ bá mi fi sí comment section. Ẹ rí pé orí mẹ̀kúnnù tí ó fìyà jẹ gbogbo wọn. A dẹ̀ mọ̀ pé lágbára Elédùmarè, ẹ̀sìn ni gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà, ẹ̀sìn ni wọ́n máa ṣe gbẹ̀yìn. Orílẹ̀-èdè Oòduà ó máa dá dúró. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi gbọ́ fídíò yìí. Good morning, fellow citizens of Nigeria. My name remains just Adetoun. A very happy new year to you all. 2026 will be our year of recovery. First of all, before I go on with this video, I want to sincerely appreciate
all the governors, the first ladies, the senators, the ministers, the top, people, loved people in Nigeria, most influential people, the KBACs who have called me all through yesterday. Like I said in this video, over the years, I hardly explain or pour out my frustration and aggression with evidences. And I just believe that as an activist, as an advocate, even if we're calling out the government, we all should play our part in making Nigeria a better place. Somebody said to him, we know you very well. We know your father. You're well educated. Your father is well learned. Your father is well connected. And when did you suddenly turn like this? I want to firstly apologize to you all. Thank you for understanding. Thank you for hearing me out. But don't worry long. I want to appeal to every one of you. You see, the Adeton that you know is not normal again. It's not normal again because I am a product of what the society has turned me to be now. It's not about pedigree, it's not about class, it's not about wealth. And I want to appeal to you all. There's a special request that has been ongoing yesterday, and I sincerely apologize. I will not be able to grant this request because this is what has brought me this far. So a lot of people have requested that this particular video I posted yesterday with all the evidences and explanation, I should take it down. That they didn't know that so much has been going on. But I have spent 6 years dealing with Dapọ Abiodun and calling him out, pleading and begging with their government. He turned himself into a god. Governance is not anybody's father's inheritance. We all assume this position and we must all live, but we should all live with a legacy and a good heart. Compassion is one of the spirits of being a leader. So all of a sudden, Dapọ, you want to arrest me and you want to take me to court. Please make it snappy. But don't abuse power because it's going to be messier than you think. You have a right to charge me, to sue me to court. You said I insulted your mom. So you see this thing I don't like. This is the things that politicians do that get me angry. You cannot take what you do. So your mother is important to you. Same way, these children's mother that the government have neglected for so long are important. The children that you take their taxpayers' funds, government allocation, and you refuse and fail to produce infrastructure, you think they don't have parents? The young boy that was beaten to death, the mother was crying and weeping and calling your attention for begging. You didn't respond, Dapọ. You could not even sympathize with the family on your media page that Ogun State has lost a son. But you went all the way to the east to sympathize with a governor that lost his wife. We are all equal before the law. I will not be alive and watch people fail our children. They might be the masses. They might be the poor. I have told my story countless times. As wealthy and as rich and connected as my father was, money could not give me legs. I was born a cripple, and the person who helped me was a common gatesman. And I have vowed my life. If it takes my blood, I don't care. If it takes my life, I don't care. But let me tell you something. The only thing that I fear is to fail the poor people, to fail our citizens, and to fail Nigerians. I will continue to drag you until you do the needful. It is not your money, Dapọ. The governance is not your inheritance. It belongs to us. It is our states. So we have a right to call you out. Anyway I say it is a compilation of my frustration and anger. I took my car all the way from Lagos to Jebu-Ode. So Lagos State had an Ogun State has ambulance. And you people allowed me to put a boy in my car. What if that boy died? Would I be in jail today? Or you come and defend me and say that she was working as an activist in our own country? You people had infrastructures and you have been hiding it. Is that what you're saying?
You have amenities and you have been hiding it. All of a sudden, pictures of buses are surfacing. Which year were those buses taken? Dapọ, bring it on. Bring it on. I have more than enough evidences. Yeah, Abi, let me apologize to all the KBSCs, to all the Obas, to the First Lady, to people that I don't even want to mention their name, because you people don't even know what goes on behind the scene. Dapọ, bring it on. Be very fast, but try not to abuse power. Because if you abuse the Nigerian police, it will be another case on your neck. You are just a governor. And elected, whether elected or selected, you are serving a state. Don't play God. Asiwaju has never played God on us. Someone who never played God, he listened. That is a governor with compassion. He put aside the pains and the insult, and he did the needful. Dapọ Abiodun, if you want to arrest me, I will give you my house address. Send your court papers. Everybody has been telling me to take down that video. SF Ojo, you called me yesterday, you were pleading and begging I should take down the video. I'm not taking down any video. I have taken too much bullets for you people. I have sacrificed too much in this country for anybody to want to think that you want to mess up with my evidences. I am not taking any video down. Let it be there and let people see that I've called Dapọ several times. I have reached out to his team several times. I have reached out countless times. Go to my DM is full. When I see cases and I hear Ogun State, I will have to send money personally. Because I don't, sometimes even when I'm not in the country, go and do this, go and do this, go and do this. Because I know that the governor will not respond. And he doesn't have a team. Go to his social media page. You cannot get his attention there. I have told them several times. Open up social media pages. Ministry of Women Affairs, Ministry of Youth and Development, Emergency Response page, Sexual Violence. Open this social media page. I personally will tag them for you, for people to come and report, or people should come there. Never for once have they done it. So therefore, bring it on, let's go. Bring it on, let's go. Let me see the court of law that will charge me for saying, bring it on, let's go. So one more yati egbe pamo, you people are wicked. Therefore, you are heartless. You have no compassion. Local government chairman, they have been calling me since yesterday, reporting how you are owing them, and also that aside. So many things. So you have these ambulances, and they still have to bring ambulance from Lagos to come and pick Anthony Joshua. You have these ambulances, and all the cases we have been doing in Ogun State, it is Okada. Your commissioners will tell us they are sending. They don't have vehicle. I have been using my own personal vehicle to run errands for state government. What someone who will never. The day I took a bike to rescue a child, when they told me that child might not survive in 5-10 minutes, I left my car, I hopped on a bike. That someone who sent a brand new ambulance to meet us in the nearest hospital we took the child to before they transported the child to General Hospital in Fakojayi. Go to any general hospital in this Lagos, they know me. They give us first-class response treatment. Even the ones we bring from Ogun State. Let's go. Bring it on, Dapọ. I'm ready. We are waiting for you. It is not only my war. It is the war of the masses. It is the war of the unprivileged. It is the war of the abused, the neglected, the ignored in this country. Therefore, bring it up. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. Bere.
Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.